before kó tó di ààrẹ ni mo ti ń sọ fáwọn èèyàn pé kòròfo ni a fẹ́ gbélé lọ. kòròfo kànga tí ò lómi nù. ni wọ́n gbélé ìjọba tí ẹ ti parí ẹ̀ tí ẹ ti bàjẹ́. ni wọ́n gbélé Tinubu lọ́wọ́. àti fún Tinubu náà lọ́kọ́ ní ìsìnkú náà oró kó sẹ́ńtì Abíọ́lá ṣe kó sẹ́ńtì Awólọ́wọ̀ ṣe tó Abíọ́lá gba súná rere lọ ayé sì ń ròyìn ẹ̀ lónìí bó fẹ́ tún Nàìjíríà sí wọn gbà kó náà sí wọn ìjọba ọmọ oṣù mẹ́fà ní múrítà àlò gbogbo ayé ní ròyìn àá tu ènìyàn a ò tu a ò àwa súnmọ́ àwọn èèyàn mẹ̀kúnnù nǹkan ti lé o àwọn kan ń para wọn náà ó tíjọba ò gbọ́ wọ́n ń gbé nǹkan jẹ àwọn kan ń fokùn so sáà náà ò gbọ́ lórí rédíò ni àpá tó bó ṣe ń lọ báyìí tó báyìí lọ tọ́dún mẹ́rin báyìí pé mọ́ lọ kò rí kò wá òkè fún Yorùbá o. Tinubu ní sẹ́sẹ́ kan fún àwọn security lówó tí ó jọjú kan fún wọn ní science tó jọjú àwọn náà mọ̀ pé àfẹ́ lọ ṣiṣẹ́ wọn ó dẹ̀ ṣe mo ń sọ fún pé àfi tó bá ní àṣeyọrí o tẹ́ pé dáadáa báyìí lọ́ba tíjọba ìparí kò sí ètí kankan fún Yorùbá àfi Tinubu bá lè ṣetán láti fi ẹ̀mí ẹ̀rù bọ̀ fún Nàìjíríà pé kò sí tí àwọn pípù yóò ṣe. àwọn Fúlàní ò tí ì bá yín jà àwọn fake Fúlàní lẹ̀ ń rí yẹn tí àwọn Fúlàní bá Nàìjíríà jà Nàìjíríà ò sí mọ́ ó ní ká lọ wò ó bí ṣe sọnù àbàwọn ní Fúlàní ò sí. gbogbo àbàwà ni wọ́n wà. níbo ni wọ́n ń gbé. inú igbó wa. tí wọ́n bá dòwú tá a ti gbó wá báyìí kí lè fẹ́ ṣe. kò sí torí ogun kálukú. àwọn aláàní Nàìjíríà á ti ká gbogbo Nàìjíríà torí ìjọ ọjà kálẹ̀ wá bòǹbàdì yìí ni. Fúlàní ò tí ì bá ń jà o àwọn fake Fúlàní lè ẹ̀rín rí original sì dákẹ́ ń wòran ni ọba mẹ́ta ń lọ wọ́n pa méjì mẹ́ king ìwé ló ń sẹ́yìn sí Nàìjíríà ní ìsìn tí ń rán àwọn ọlọ́pàá lọ wọn ò ní irinṣẹ́ ṣe sẹ́ẹ̀mù kò jẹ́ fún wa ẹ jẹ́ kí gbogbo ayé ó gbọ́ ẹ̀ka tí ẹni ń bọ̀ àgbẹ̀ mi mo ti ń retí wọn tí ọba mú yẹn wọn ò lè filẹ̀ òótọ́ ni mò ń sọ lọ́wọ́ báyìí 70 sọ́jà tí wọ́n ti gbé mọ́ lọ wọ́n sì pa wọ́n sójú òtí Nàìjíríà mo ní àwọn Ìgbò láwọn ò nídìí Nàìjíríà mọ́ àwọn ò sì nídìí ọlọ́pàá Nàìjíríà gbogbo iye tí ó bá ná wọ́n jẹ́ gbé ọlọ́lẹ̀ Ìgbò ṣùgbọ́n sọ fáwọn ọ̀gá yín ọmọ Ìgbò ní kọ́ mọ́ gbé ọlọ́lẹ̀ Ìgbò látàsìkò yìí lọ ẹ bá ti ń recruit ọ̀yà kọ́ mọ́ lọ para wọn. yóò ní nǹkan kan tó fà á tẹ́ ẹ fi pinnu pé ò fẹ́ ṣòṣèlú ní Nàìjíríà mọ́. òṣèlú mọ tí wọ́n ń pè ní òṣèlú ni kí mo pè é òṣèlú kò sóòótọ́ ní òṣèlú. àwọn àṣírí tó ṣòdo tó bá wá ní ọbẹ̀ ṣòṣèlú tó mú òótọ́ lọ bẹ̀ fàáńdà bàbá rẹ ló ti ṣe. àwọn kan tí wọ́n jẹ́ kí n mọ̀ yín wọ́n sọ nǹkan kan wọ́n ní bí wọ́n ti bí yín nù tàn wípé ó ní nǹkan abàmì kan nú. ẹ ti kú rí. ẹ jẹ́ n tú ìbàdàn bọ́tọ̀ ọjọ́ tí wọ́n sọ fún mi pé nǹkan ọmọkùnrin mi ò lè ṣiṣẹ́ mọ́ ìyá náà ní ìbànújẹ́ bọ́ ọkàn nǹkan ọmọkùnrin rẹ kò ní sẹ́kẹ́ni. kò lè ṣiṣẹ́ mọ́ ṣé ìjàmbá yẹn náà ló fà á. gbà tí wọ́n á sọ pé okó mi ò lè ṣiṣẹ́ mọ́ kí bọ̀dá mi ó tó gbóúnjẹ wá láàárọ̀ ọjọ́ kejì mo ti lo drop. òun náà kò ní drop ok ẹ fògùn ẹ. mo lo kílẹ̀ máa ń pè. ẹ gúnra yín ní nǹkan. oògùn ní. oògùn kú. pé drop tí ó lè pààyàn. abẹ́rẹ́ wí abẹ́rẹ́ kú. oògùn àwọn tablet tó lè gbẹ̀mí yẹn. ẹ bá kú para yín. bọ́dá mi ò bá mi mọ́ bí wọ́n sì pé mi lọ sẹ́nu. mọ̀mọ́ mi ó wà máa lọ di sàárè mi láti ìgbà náà torí wọ́n wà ní ọjọ́ ogbó. wọ́n lọ sin yín. èmi làkọ́ bí mọ̀mọ́ mi wọ́n sin mi sàárè yẹn ó máa lọ bẹ̀ láàárọ̀. ibo ni sàárè náà wà ìlú wo ló wà. ní bẹ ní ọba lórí ẹ̀gùn. ṣé ní ìpínlẹ̀ wo ni ṣé ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn. Ọ̀yọ́. nípínlẹ̀ Ọ̀yọ́ ni sàárè náà wà. ẹsẹ̀ yẹn rọ dé. ó rọ dé gbogbo bíi nǹkan ọmọkùnrin. ó tún légbò. ẹ má wulẹ̀. egbògbà náà ni. mo tún gbé wá ń gbà mọ́ bọ̀. mi ì bá ń sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tàbí ọ̀rọ̀ mọ́ṣáláṣí o Jésù dá wà ní o ṣọ́ọ̀ṣì kan mọ́ṣáláṣí kan Jésù dá wà ní nínú àwọn tó gbógun ti Jésù jù láyé ni àwọn oníṣọ́ọ̀ṣì gbogbo àwọn tó ní àwọn ṣọ́ọ̀ṣì tẹ́ pé ṣọ́ọ̀ṣì ní ẹgbẹ́kẹ̀lé tí wọ́n máa ń rújọ lérí àtàwọn ọmọ mùsùlùmí àti gbogbo àwọn ẹlẹ́sìn yòókù àtàwọn babaláwo
àwọn ni wọ́n máa lọ dúró ẹnìkan lídì wọn lò wọ́n mọ̀ pé ìlànà wọn lọ síwájú ìtẹ́ ìdájọ́ àwọn ọmọ lọ síwájú àwọn ọmọlẹ́yìn Jésù tó fi sápọ̀ ọ̀tún yẹn àwọn lọ síwájú ìtẹ́ èrè àwọn ọmọ lọ síwájú ìtẹ́ ìdájọ́ tá a gbé òfin mẹ́wàá síwájú wọn ni wọ́n wà mí kó máa ṣàyà rẹ̀ kò sẹ́ni tó lè pàṣẹ nù wọn. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour èrè gbẹrẹfun, rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. À ń wá alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ̀ ń láǹfààní àti máa wo ìkànnì Yorùbá Gidi TV bí ti ń dùn yùngbàyùngbà tó mi alágbàmọ́nà ká ìyàtọ̀ mẹ́rẹ̀gẹ̀dẹ̀ délẹ̀délẹ̀ ní gbogbo ìgbà. Ṣé ni ẹ máa dúró gbágbágbá ti ìkànnì Yorùbá Gidi láti jẹ ìgbádùn àwọn ètò wa. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ǹjẹ́ lónìí o mo wà pẹ̀lú ẹnìkan tí wọ́n ń pè ní ikú àlùmọ́ǹtù. Ikú àlùmọ́ǹtù bò ó ẹ̀rù bà yín ẹ fọkàn balẹ̀. Ikú àlùmọ́ǹtù ẹni tó jẹ́ pé látijọ́ ikú ni ṣùgbọ́n lónìí ó di àtúnbí. Ẹ ti láǹfààní àti bá wọn pàdé lórí ètò yìí rí ṣùgbọ́n àwọn èèyàn kan ni wọ́n pè pé yóò wu àwọn ká tún gbé wọn wá sórí ètò lẹ́ẹ̀kan sí i. Ìdí nìyí tá a ṣe ní ká tún padà ṣàbẹ̀wò sí wọn nígbà kejì. Ẹ káàbọ̀ sórí ètò bàbá. Lẹ́kú dédé wòye o. Ẹ ṣeun. Àjíǹde àwọn ọmọ jẹ́ ìjáde ìwọlé ní gbogbo ìgbà ọlọ́mọ sọ yín o ẹni lùgbàdì àwọn ajínigbé òun ní jí ń gbé o. Fáǹfààní ẹni tó ń rí wo ètò yìí fúngbà àkọ́kọ́ tí ò tí ì láǹfààní àti bá wọn pàdé ikú àlùmọ́ǹtù lórúkọ tí wọ́n ń pè yín láwọn àkókò kan. Ṣé ẹ lè rán wa létí ní tó fà á àti pé kí lorúkọ yín lẹ́kùnrẹ́rẹ́? Ó kọ́ mi ní Wòlíì Solomon ojú ọlá pé ìpàdé ọlá. Ikú àlùmọ́ǹtù tó di wòlíì. Ojú ọlá pé Solomon Yekin ìpàdé ọlá. Bàbá Yekini. Yes. Bàbá àpàdé ọlá. Ọmọ Yéṣùfù. Bàbá ojú ọlá pé ọmọ Yéṣùfù. Èmi náà mò ń jẹ́ Patrick. Olómi òjò. Olómi òjò. Simple and delicate. Simple and delicate. Àtìkù. Ikú àlùmọ́ǹtù. Àwọn èèyàn sì máa bẹ̀rù ikú. Báwo làwọn èèyàn ṣe bẹ̀rù yín tó ń gbà kan? Torí àwọn tí kò wo ètò tá a ṣe kọjá ẹja rán wọn létí. Tó jẹ́ kí ìbẹ̀rù wà ní pé mo jẹ́ èèyàn tó burú láti kékeré. Mo ṣe ń dàgbà náà mo ń ṣe kíni mo ń burú sí i. So títí di mo wá jẹ́lẹ́bù kan tẹ́ pé mo ní àwọn ọmọ ẹ̀yìn 12. Ọmọ ẹ̀yìn 12 láì ṣe Jésù. Mo fi fọ́ọ̀mù ti Jésù náà. Ní pé mo ti ń nírìírí nípa Jésù pé ó ti wò orí màá gbà padà. Èmi náà wá ń ṣe bí rẹ̀ nínú ìrìn àjò mi nínú èṣù. Ìlànà tí Sátánì ni ń fi ń ṣe ń gbà náà lọ́hùn. Wọ́n máa wá ní ìjàgbọ̀n òṣè nìkan pa ọmọ ojú ọlá pé ẹnìkan ò lè dá ìjàgbà fà kó jẹrí tí èèyàn bá kó ọ̀pọ̀ èèyàn lẹ́yìn àwọn èèyàn mọ̀ fíà rẹ̀. Ọ̀gá tọ́ọ̀gì ìgboro ni ẹ máa ń han àwọn èèyàn léèmọ̀ ńgbà náà. Ẹ bẹ̀rù ẹnìkan. Ẹ bẹ̀rù sójà. Àwọn tí mo lè bẹ̀rù náà mo mú lọ́rẹ̀. Ẹ lóògùn bí àrọ̀ ni. Àmì mi sọ bẹ́ẹ̀ pé ẹ tún lágídí. a friend of police. Ẹ sọ bẹ́ẹ̀. Ṣé báyìí tí ó mú mi nù? Àwọn tó lè mú mi náà mo ti mú lọ́rẹ̀. A sọ̀rọ̀ nígbà náà lọ́hùn-ún wọ́n jẹ́ kó yé wa báwọn ṣe lóògùn bí àrọ̀ ni.
bí wọ́n ṣe fi ìlú Ìkirè lògbòlògbò bí wọ́n ti gbéná wojú sójà tí ń ṣe patí lásìkò náà. tó lóun wá jáwé ìwé àlàáfíà. mo rántí pé ẹ ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ṣe gbéná wojú sójà. gbà tó lóun ò mẹ́ntì jẹ́kú pé òun ò ní sí lọ rẹ́gísítà láti gba láwọn tó oṣù mẹ́ta ni wọ́n ti wá béèrè pé a fẹ́ ṣènáwó. bí èèyàn bá fẹ́ ṣènáwó kẹ́ ẹ má bàa dàrú. pé kí gbogbo nǹkan lè lọ kó má jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́pàá ni wọ́n parí ìnáwó wọn sí. kó tó di pé a ó bọ̀ sórí kókó ọ̀rọ̀ tí a ó máa jíròrò lé lórí lónìí láti ikú àlùmọ́ǹtù láti simple and delicate ẹ ti di àtúnbí. kí ni ẹ rán wa létí díẹ̀ lára àwọn ìrírí yín ìṣẹ̀lẹ̀ àwọn tó tún ṣẹlẹ̀ bóyá láàrin àsìkò tí ẹ ṣì wà nínú ayé àbí nígbà tẹ́ ṣe gba Jésù. ẹ jẹ́ nǹkan lọ bí iṣẹ́ tinú ayé nǹkan lọ àbí tinú Jésù. èyí bó bá ṣe wá sí yín ní. mo gbàgbé àwọn nǹkan tẹ́ mo fi ní ṣe mo sọ nǹkan méjì kan tó jẹ́ kí ayọ̀ mi ó kún lónìí ní àjò tí mò ń sọ́de yẹn. ṣé lẹ́yìn ìgbà tẹ́ gba Jésù àbí kẹ́lẹ́. láti wá oúnjẹ òòjọ́ kí sẹ́rànṣẹ́ mi ó fi lè máa ń sọ mọ́tò tó bá kú sójú ọ̀nà. lẹ́yìn ìgbà tí ẹ fi àwọn ọmọ lẹ́yìn yín méjèèjì lálẹ̀. tí mo ti gba Jésù dáadáa. tẹ kó oògùn yín jóná mo rántí pé ẹ kó oògùn yín jóná pé wá ń sọkún. kò sẹ́kùn kankan. pé wọ́n gba oògùn yẹn lọ́wọ́ yín. mo ti ẹni gbàgbé pásítọ̀ tí mo sọ̀rọ̀ ẹ̀ yẹn. tó wá wàásù fún yín. ó ti wá láti káàmpù Redeem wọ́n sọ pé à ń rí kẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀ lórí YouTube òun náà wá wọ́n ní ní ìṣèwádọ́ òun mo ní ìmọ̀lẹ́ yìí so inú ẹ̀ dùn láti rí. ẹ mọ́lé wọn mọ́. ó ní mo ti jẹ́ kí àwọn èèyàn tó ń láìkì òun sí lórí pé òun lọ wọlé bá kú òun sì yí padà. ó wá pásítọ̀ ni ó wá. fáǹfààní àwọn tí ó ṣe ń wò ó bàbá yìí ẹ jẹ́ ń sáré sọ ní ṣókí nígbà tí wọ́n wà nínú ayé àwọn nǹkan ìjà oríṣiríṣi wọn a máa gbégbó ṣùgbọ́n nígbà tí wọ́n láwọn láfẹ́ rí àti àjàbò. àtàjàbò ṣùgbọ́n ẹ wá bá débì kan ẹjọ́ di mímọ̀ wípé àlùwò náà wà. wòlíì yẹn wá pásítọ̀ yẹn wá sọ́dọ̀ yín evangelist ni ó wà sùkún pásítọ̀ òní yẹn wà ní Deeper Life. tìjọ́ Deeper Life ìgbà tó ń wá sọ́dọ̀ yín ọ̀gá kan ló jẹ́ nílùú Ìkirè. wọ́n wàásù fún yín kí ló ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ fi sọ pé ẹ fààyè gbà wọ́n kí wọ́n kó oògùn yín jóná lọ́jọ́ náà. ó ní àfẹ́ bá mi sọ̀rọ̀ Jésù mo dẹ̀ ti ń sọ fún mi pé ní sùkúù ni mo kọ́ ti gbọ́ nípa Jésù nínú àpótí ìṣúra ní St. Paul Ẹgbẹ́dá nígbà wà sùkúù tí mò ń ṣèjọ̀gbọ́n yẹn tí a sọ̀rọ̀ Paul apostol lọ́nà Damascus tó ń lọ mú àwọn ọmọ lẹ́yìn Jésù láti pa wọ́n tí Jésù wá yọ sí pé why are you persecuting me pé ta ni wọ́n ń ṣe nínú ibi ta lèmi ń ṣe nínú ibi ní sí wọn ní Jésù ni ìwọ ń ríra fún wọn láti tapá ṣẹ́gun nígbà kọ́ wa ń jọ ẹ̀mọ́ á wò pé èmi gan mọ̀ ní Sọ́ọ̀lù yẹn àtìgbà yẹn ni mo ti bí wọ́n ṣe ń ṣe burúkú tó kí ni ìyá tó ń wá sọ́dọ̀ mi lẹ́ẹ̀kan ìgbà bàbá ń wá adé tó ní Jésù máa ní ṣé èsè Jésù tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ni wọ́n fẹ́ sọ fún mi bí mo ṣe fààyè gbà wọn náà pé ẹjẹ́ agbọ́n tá ẹ fẹ́ wì bó ṣe ń bẹ̀rẹ̀ báyìí bọ́ọ̀lù ṣe ń gba ẹnu ẹ sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ mo ń gbé àwòrán ìjọba ọ̀run hàn mí ní òǹgàn orí tó wá jẹ́ kí n lè tẹ́tí sí bàbá yẹn tó sì sọ mi di ẹni tó yẹ pé èmi náà wá jẹ́ pàtàkì lórí ìyá yẹn. lójú ẹsẹ̀ wọ́n sì dáná sun gbogbo oògùn yín wọ́n dáná sun. ìgbà tán dáná sun gbogbo oògùn yẹn báwo lẹ ṣe sọ pé ó rí lára yín. ẹ mọ̀ pé owó ni mo fi ṣe gbogbo owó tó yẹ kí n fi ṣe nǹkan rí owó níyì ń gbà yẹn tẹ́ pé ìbá ní mílíọ̀nù olówó ni mo ti ná ju more than 2 million. lórí oògùn. gbogbo èmi ni màá ṣe búrẹ́dì èmi ni màá kiri ẹ̀ èmi ni màá nu agolo èmi ni lọ́dọ̀ ọ̀gá mi gbogbo owó tí n bá rí ń bẹ̀. oògùn lẹ́ fi ń ṣe. oògùn ni mo fi ń ṣe. tàbá ní ká ṣírò ẹ̀ ó lé ní 2 million naira tí. nígbà yẹn 2 million gbà náà ní ìṣe bíi 40 million ṣe ni owó níyì gbà náà ìlú náírà bọ́ǹdù pan bíi 15 gbà yẹn màá ṣe ní tuntun yẹn níjọ́ tí lásìkò yẹn tí mo máa rà nígbà tí mo ti gba Jésù tán tí mo fẹ́ rà ọmọ ẹnìkan ló kówó yẹn sí mi lọ ǹjẹ́ bí ìlú ní 500 lára máa ṣe nínú àwọn ọmọ ìjọ ló kó sí mi lọ pé òun fẹ́ fi gbéyàwó tí mo ṣe ẹni tó ń gbọmọ sí ẹnu. nígbà tí wàá gba Jésù tán ẹjọ́ kó yé wa díẹ̀ lára àwọn ìrírí yín ẹ bẹ̀rẹ̀ sí ṣọdẹ. mo ṣọdẹ ọjọ́ kan mo wá wà níbi ṣọdẹ èmi nìkan
torí mo máa ń mú yàn lẹ́yìn gbà mí tí mo fún wọn lówó díẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n níjọ́ èmi nìkan mo sọ mọ́tò yẹn lóríta Fàṣàdé Bádékù Àwáyé oríta kan mẹ́tẹ̀ẹ̀ta Fàṣàdé Bádékù Àwáyé tẹ́ ẹ bá ti kúrò lọ́nà tí ẹ ń là lọ nísìn Fàṣàdé lẹ́ẹ̀kan Àwáyé. nílùú Àpòmù ni àbí Ìkòyí lọ́nà Ìbàdàn ok. ọ̀nà tí ẹ ń là nísìn. ok. báyọ̀ mi ò tí kọ́ yá nígbà náà ṣùgbọ́n wọ́n júwe pé ó gba àtifẹ́ dé Fàṣàdé. ok. tẹ́ ẹ bá ti débẹ̀ tẹ́ ẹ kó bí. lọ́nà Ìbàdàn. bẹ́ẹ̀ ni oríta Àwáyé Johnson Bádékù Johnson. kí ló wá ṣẹlẹ̀ mẹ́. bí a ṣe ń gbé àwọn Haúsá kan lọ wájú tírélà yẹn ń bọ̀ lẹ́yìn àwọn tìbí náà sáré bí tírélà yẹn ṣe gbá wọn nù. tírélà gbá àwọn Haúsá tó wà nù ọkọ̀ Haúsá tó wà nù mọ́tò. gbáà tírélà òjò pàtó mo máa débẹ̀ àwọn méjì bọ́ta àwọn ti kú mo wọ tó wà níwájú ọkọ̀ náà. wọ́n yọ dànù kúrò nínú mọ́tò. àwọn méjì yọ ó kàn méjì sínú ilé. wọ́n ti kú. àwọn iwájú méjì wọ́n ti kú síbẹ̀ tẹ̀yìn tí wọ́n bọ̀dé náà wọ́n ti kú. òkú mẹ́rin nìyẹn. tó wá jẹ́ bàbàrà tó ẹ pé ó fi hàn pé mo Jésù gba ayé mi pátápátá tí mo sì máa ń sọ pé Jésù tí a yàtọ̀ sí sẹ́nu mi o gbogbo náà kan kìkì owó ni. kìkìdá owó ni. búùtù náà ti sí agbọ̀n owó tó kọ́ni inú agbọ̀n kékèké ni wọ́n gbé àwọn bọ́ǹdì sí ó sì kún dọ́là wà ń bẹ wa náírà ń bẹ ń bẹ ó wà nú ọkọ̀ náà báwọn tó yẹ pé owó yẹn kò jà bẹ́ẹ̀ ìgbà mẹ́ta ni mo lọ pé kí n máa gbowó kò ṣeé gbé. kò ṣeé gbé. bàbá mi ò ṣe ń gbé Jésù ò ṣe ń gbé ayé tó bá ti gbé ìgbàlà rẹ gbogbo oògùn tó fi jọ náà jọ sí ọkàn fi jọ aláta. so gbogbo tó torí mi tó ti ṣòfò ibi ó parí ẹ̀ sí rẹ. ẹ sì lò ó lọ́ngbà náà. tí mò ń sọ de tí mò ń gba 200 naira owó mọ́júmọ́. ẹ wá ń wo dọ́là àti náírà. àpò kan mò ń gbà mọ́júmọ́ lórí mọ́tò kan. ẹ wá ń wo dọ́là ẹ ń wo náírà. tó sì kóná ọkọ̀ tó kóná àgbẹ̀lẹ̀ ilẹ̀kùn gan ti síngbà mọ́tò ti jáàmù. I try to carry it. ṣùgbọ́n spirit. ọlọ́kìnrin mo gbóhùn ibi tó parí Jésù ẹ̀ sínú. ẹ̀kẹ́jì mo dẹ́ kẹ́ta mo bú ẹkùn. pé bàbá mi ní ti gbogbo ayé ń wá kiri bí. owó rèé lọ́fẹ̀ẹ́ ló fò. ìrántí mi ò lè náwó ilé ìtàn. ó ní Jésù tó fún ọ. wọ́n bá a lọ jókòó. gbọ́ wá dáárọ̀ làwọn ọlọ́pàá wá dé mo ti àṣẹ bí wọ́n ó lé mi mo jókòó sí. tí wọ́n kọ́ gbé agbọ̀n méjì lọ. ẹ̀yin àwọn ọlọ́pàá yẹn ẹ sọ fún ọ pé agbọ̀n owó tó ń gbé lọ yìí. ìgbà tó rántí lèmi ọmọ fọwọ́ kan. àwọn jí gbé tí wọ́n ní. tí bá sì ní kí n máa àwọn gbé fún ìlú tiwọn. tí bá ní kí n lọ yọjú sí ọsẹ àwọn kí mo ti dọ̀tá wọn. bẹ́ẹ̀ni. mo mọ tẹ́ ń pè ọlọ́pàá mo fi ń ṣe ọ̀rẹ́ ọlọ́pàá. tí n bá lọ bí táǹpà wọn báyẹn àgàn ní òjé wọn lé mi bí mo ti jókòó tí mo fọ́ kẹ́kẹ́ tí mo ń wà. lẹ́yìn tí wọ́n gbé agbọ̀n méjì tán tí wọ́n ti rú lọ wọn abẹ́rẹ́ wọ́n sì ka owó ńlá tààrọ̀ dálẹ́. káì. débi pé àwọn haúsá yẹn gbọ́n dé àti ẹjẹ́ yẹn wọn lọ́wọ́ òkú àwọn tó kú kalẹ̀ owó ni ẹ̀kọ́ wọn gbà á ti ń kà lọ́wọ́ ní ẹ̀rẹ̀ wọn padà síbi òkú ọkàn wọn balẹ̀. ẹ̀rẹ̀ lọ́wọ́ òkú àti òkú èmi mo sì rí tẹ́ẹ̀nù owó ń di àárọ̀ mo ní o ti ń bá sáré labà pé ẹ máa bọ̀ sẹ́yìn pé àwọn èèyàn wà bẹ́ẹ̀ni ṣùgbọ́n sọ fún mi pé Jésù reference. ṣùgbọ́n ṣé ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé yín lè dáàbò bo owó yẹn tilẹ̀ fi mọ́. mo fẹ́ sẹ́. ẹ wulẹ̀ sọ. tí a bá tún ní yòókù nǹkan. bẹ́ẹ̀ bá tún sọ pé èmi ni mò ń ṣọ́ owó yìí tilẹ̀ fi mọ́ o torí kì í ṣe fóònù ti wà nígbà náà ṣé fóònù. o sì fóònù kí ni jẹ́ fóònù. láti sọ pé o sì fóònù. police station abẹ́ pé. wọn à lé mi mo jókòó sí ṣọ́ọ̀ṣì owó nǹkan wọn á máa wò pé ẹ̀dá wò ilé. mọ́tò méjì kan náà ń gbà mọ̀ sọ́ọ̀dẹ̀ níjọ́ kan ní oríta wa ń bẹ̀ mo torí mọ́tò tó bá kú wọn á gbé wọn tó á yẹ́ tòsí wọn á gbé sí ṣọ́ọ̀ṣì wọn á gbé náà lé lórí. so àwọn mọ́tò méjì kan katapila kan àti ọkọ̀ káà kan nígbà mo ti sọ fún àìmọye ọjọ́ tí mi ò rí àwọn tó ní mo lọ sí ìyànà fàtórí ní àìtí ìpín ẹgbẹ́ náà gbà náà wọ́n sì wá gbé gbàmọ́ àdán lọ́gọ́ ọlọ́pàá ní wàyù mo ní pásítọ̀ Ọlábàjọ́ ní táwọn kan ń lọ lẹ́rìí mú títì lèmi wá gbé wá katapila àti mo ní Jésù ti ra mi padà pé òfò ní bẹ́ẹ̀ nù gbá ayé kò sí nǹkan nù gbá ayé mi ò rí o mo sọ lọ wo mi ń bẹ̀ yẹn bàbá tí
tí kò bá tí ìpẹ́tọ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí èèyàn máa ní wá pa ojú ẹsẹ̀ ni ó kú mẹ́. lọ́dọ̀ yín. ní ìjẹta wọn gbé kan wọn báyìí tó ṣe mọ́ láyé àìsàn tó sì burú jù nínú bíbélì ní ọbẹ̀ tí Jésù láwọn ọmọ ẹ̀yìn wọn ò lè dálé tí wèrè bá ṣe ìyá tí wọ́n bá gbé wá kò gbà mí lójọ́ mẹ́ta wọ́n tó láti gíran tí n tún mo fi dẹ́n táyé wọn á kàn náà ṣé èèyàn wá ju ohun ayé yìí lọ ojúlọ. kí ọmọ tún ayé yẹn sẹ́ni tó ti wà tí máa bá tẹ̀yàn jẹ́ bẹ́ẹ̀. tó wá ń tún ayé àwọn èèyàn ṣe. ẹ wá wo ohun tí mo sọ yẹn mo wá ní ọmọ kan àbúrò kan mo pè wá láti Èkó pé mo bọ̀ ńgbà tí wọ́n ní òrí ṣe kí wọ́n tẹ̀lé mi ká à ń pè ní Adégòkè wọ́n wá àwọn ọmọ tẹ̀lé mi ká tá a bá sọ̀dé lọ́wọ́ sógbó ẹ̀ máa nǹkan máa ń wá látòṣogbo tó bá ti ń kó táyà bọ̀ táyà tí wọ́n máa ń dìpọ̀ mẹ́rin márùn. nǹkan ti bọnú ara wọn yẹn. yóò wá kó sí inú ṣọ́ọ̀bù kan tí ń bẹ lọ́dọ̀ mi ní oríta Fásádé yẹn ti dìlú báyìí ó ti dìlú o wọ́n èmi nìkan mọ̀ wà ń bẹ̀ ilé kan ló wà ń bẹ̀ ń gbà náà èmi náà gbé bẹ̀ náà mo ti ń ṣe ṣọ́ọ̀ṣì ló wá dijọ́ kan àbúrò mi ní yẹkínì kò pè mí ní bọ̀dá wọn ọkùnrin ti kọ́ táyà wa ó ti kọ́ ṣọ́ọ̀bù mọ́tò tí ń gbé wà ó sọ iye fún mi pé tá a bá gbé dẹ́kọ̀ iye báyìí ni ó kọ̀ sí táyà yẹn ó sọ iye táyà lè ta ó lóun ó pa tó bá dìde o òun á gbé mọ́tò lọ nígbà tó ń bá ta mọ́tò tán òun á wà tí ó wà kó táyà èmi rẹ̀ ti dolówó nù ìyá kìíní máa ń ṣe mistake o nípa ọ̀rọ̀ Jésù rẹ̀ tó ń gbé ká ẹni tí máa bá mi sọ̀rọ̀ tó ti dé èṣù lọ́wọ́ náà àbúrò rẹ̀ Adégòkè Sátánì ti wọlé. kí n rántí owó tí mo lù sí njọ́ sí o ó ju táyà yìí lọ ó kù díẹ̀ tí máa yẹn yọ̀rọ̀ kan dẹ̀ mo ní Adégòkè tó o bá tíráì máa fi bọ̀ pọ̀ yọ kọkùnrin ọmọ lọ yóò kó táyà rẹ̀ bá wa lọ tán ló ní o lè dá a mọ́ ìyá kìíní o lè jẹ́ èèyàn mọ́ ayé rẹ̀ ti tán pátápátá orí owó orí ọ̀la mo ní mo ti rẹ́ ìtọ́jú bá ń lọ nígbà tí wò sí bẹ́ẹ̀ máa yan wà lọ yà ṣe dé mo wà nù yàrá kan ní Ẹgbẹ́dá nígbà tí àwọn olè tú ṣọ́ọ̀ṣì mi ní Fásádé àwọn akó lọ Ẹgbẹ́dá àwọn arẹ́ǹtì kúrú máa ń pa lọ. àwọn olè wá ṣọ́ọ̀ṣì yín. wọ́n tú páànù mi lọ. níbo yín wà ń gbà náà. mo lọ síbi ìnáwó kan lábà. kẹ́ ẹ tó dé wọ́n ti tú lọ. wọ́n mọ̀ ọmọ tàgẹ́ẹ̀tì mi pé mo ti wà lábà bí a ti ń sòkò òkú bàbá Adéyẹmí. díẹ̀díẹ̀ lára àwọn agbára ogun ìgbà yẹn ò sí láti sọ pé má ṣe tú lọ́hùn káwọn fọṣẹ ara wọn rìn wá wádà. ẹ̀gbọ́n tí mo sọ kò sí mo ní ààbò kan tí ò yé mi dòní tí àwọn olè gan sọ pé mo ti rí ààbò yẹn torí wọn á mú mi àwọn olè rẹ mo sọ̀rọ̀ débẹ̀ ńjọ́ yẹn pé olè tá a bá mú àwọn ọmọ rán wọn lọ ilé Ifẹ̀ wọn á gbé mi. ẹ̀mí wọn bọ̀. Ifẹ̀ lọ́dọ̀ bàbá wa bí ojúmọ́ ti máa yẹ so wọ́n wá mú mi lọ sí ìyàdọ̀ kùjọ́ máa ń mú mi pé mo níbọn mo sọ débẹ̀ ńjọ́. ẹ mo rántí. bàbá mi ni ó fún mi ń bà yẹn kúnkú báyìí tó ká wa mẹ́ta ojú mẹ́ta lónìí sóti yé àwọn olè wá lọ fún àwọn ọlọ́pàá láti lè mú mi èmi ò mọ̀ pé ìbọn yẹn kò bófin mu lọ́dọ̀ ìjọba tí n bá ń lọ ilé oúnjẹ máa fi orí tébù mi mọ̀ pé èèwọ̀ ni jíṣẹ́ èèwọ̀ náà ni o onílé àwọn olè yẹn á fẹ́ lò torí gbogbo ìgbà tí wọ́n bá wá sí àráǹdì mi wọ́n á bá tí màá mú lọ́wọ́ tó wá di pé bá rí pé mo fura sí ẹnìkan ìkẹlẹ kan ọgbọ káà tí màá yẹn kan bẹ. láti fi ṣẹ̀rùbá. tí n bá rí pé kòtò tó mọ̀ tó gbé kejì tí màá ṣe pàǹbà rìn màá gbé kẹta ẹ̀rí anybody ó follow up. so yẹn wá ọlọ́pàá pé mo níbọn kan wá mú níjọ́ yẹn ìbọn ìjọ ìlú mi wá sí pé ìbọn yóò bófin mu ẹni tí sì sọ́ọ̀dì ó ní ìdìgbà o. àbí wọn afọwọ́ lásán sọ́ọ̀dì. ẹni tó bá ń sọ́ọ̀dì tí ò ní bá lọ tó sì fẹ́ mólè. irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí Nàìjíríà ní ìsìn tí ara àwọn ọlọ́pàá lọ wọn ò ní irinṣẹ́.
ṣe same kò jẹ́ fún wa ẹ jẹ́ kí gbogbo ayé ó gbọ́ ẹ ká tí ẹni ń bọ̀ àgbẹ̀ mi mo ti ń retí wọn tí ọba mú yẹn wọn ò lè filẹ̀ òótọ́ ni mò ń sọ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ni 70 sọ́jà tí wọ́n ti gbé mọ́ lọ wọ́n sì pa wọ́n sójú òtí Nàìjíríà ọ̀rẹ́ mi sí ojú òtí Nàìjíríà ẹni wo àbí èèyàn Nàìjíríà tó rí ẹ pé yóò fọmọ rẹ kọ lọ sí sọ́jà báyìí nígbà tá a fún wọn ní tí wọ́n lò kí ló dé táwọn àwọn náà mọ gbé ọ̀tá kọrùn ṣé bówó ni wọ́n fi ń rà bíi tàwọn Boko Haram níbo làwọn ti ń rówó táwọn tí Nàìjíríà ò lè dá rówó ó pé Nàìjíríà níjà o àánú àwọn tí ń lọ sọ ọlọ́pàá ń ṣe mi o mo ń bọ́ ọmọ mi kan sọ̀rọ̀ níjẹta mo ní má jẹ́ ó gbé ọlọ́lẹ̀ Ìgbò níjẹta oníṣòwòsí mo ní àwọn Ìgbò láwọn ò nídìí Nàìjíríà mọ́ àwọn ò sì nídìí ọlọ́pàá Nàìjíríà gbogbo iye tí ó bá ń ná má jẹ́ ó gbé ọlọ́lẹ̀ Ìgbò ṣùgbọ́n sọ fáwọn ọ̀gá yín ọmọ Ìgbò ní kọ́ mọ́ gbé ọlọ́lẹ̀ Ìgbò látàsìkò yìí lọ ẹ bá ti ń recruit ọ̀yà kọ́ mọ́ lọ para wọn Nàìjíríà náà ń gbọ́ bí mo ṣe ń sọ ẹ̀ àwọn kan ló lọ́mọ tí wọ́n ń pa ẹ̀ bẹ́ẹ̀ni kí ló dé tẹ̀ ní fún àwọn security ní tọ́ ẹ̀ kí wọ́n ní kí àwọn èèyàn burúkú yìí ò lè sá lọ títí wọ́n fi á gbé mi lọ fún àwọn olè náà ní àwa bá mi ní ọ̀hún báwọn ọlọ́pàá sì gbé mi dọ́nà tí àwọn ọlọ́pàá lọ jẹun wọ́n náà làwọn á mú mi àwọn olè fúnra wọn yọjú pé àwa làwọn á mú òòjì àgbàdùn Solomon Yekin pastor òòjì àgbàdùn mọ́tò tó yẹ ká máa tú ó ní ó gbé wájú ẹ èèyàn tó sọ́ka ẹ̀ lọ́rùn tí ń lọ bá dékù àwáyé tó yẹ ká lọ bá lójú ọ̀nà ká gba nǹkan owó wọn ó ní wọn á sùn ṣọ́ọ̀ṣì dàárọ̀ kí la fi ṣe ọ́ àdúgbò lẹ́fọn akárí ayé gbé náà kí ló dé sẹ́yìn jẹ́ pásọ̀ lọ jẹ́ pásọ̀ ni gbogbo mọ́tò tó yá máa tú ó gbẹ́ra sínú iwájú ṣọ́ọ̀ṣì rẹ wọ́n wà gbé náà lórí omi àábà lóru tó sọ́ńtítì àádẹ́nu mọ́tò àníbọ́ ó ti lọ lé àwa wà nù mọ́tò títí ilẹ̀ máa ní lè gbé bátìrì kí ló fi bẹ̀. tí mo ní mò ń sọ pé nǹkan tó jọ mí lójú ni. àwọn olè yẹn. wọ́n rí i pé ààbò kan pẹ̀ pẹ̀lú mi èmi ò gbé òsì mọ̀ tí ààbò ẹ̀ pé àwọn ò ní lè mú kankan kúrò ní mọ́tò tí n bá sọ òótọ́ lẹ̀ ni. n tágbà sì fi ń jẹun abẹ́wé ló wà o. máa ti lọlé wọ́n láwọn ó ṣetán wọ́n láwọn máa sílẹ̀kùn táwọn ó sùn bẹ́ẹ̀ ṣùgbọ́n pé ká ẹ mú kankan lọ kí ló ń lò wọ́n náà máa wù ọ́ bọ̀ lọ́ọ̀kan báyìí nínú òṣùpá tó máa ń bọ̀ bóyá ogun kẹ̀kẹ́ torí mo máa ń lo kẹ̀kẹ́ ọkùnrin dáhùn ló ní apá wọ́n láti wọ́n èè lọ tí wọ́n èè lọ wọ́n làwọn ó sì máa wò bọ́ ni ọkùnrin sì ní pásítọ̀ ló olóògùn o mo lémi náà mọ̀dí agbára yẹn wọ́n á náà lọ mọ́ wá bí ó kù bí o wọ́n bá délé lọ́ọ́ tú gíláńtẹ́ká pé kẹ́ ẹ má ṣe vigilante mọ́. balẹ̀fà àti 22 flag tó dálẹ̀ lọ́túnká. ẹ tún ti kó ẹgbẹ́ vigilante jọ. bẹ́ẹ̀ ni èmi náà sẹ́kítì èmi ló lórí ọdẹ lọ́túnká. bàbá wa ń bẹ láàrin gbogbo tó ọmọ sọ yẹn wá ń sọ fún wa. bàbá wa ń bẹ láàrin ìpàdé. láàrin àwọn ọdẹ. ìpàdé yẹn ìpàdé vigilante àwọn àdúgbò gbogbo bí lọ gbogbo désàlẹ̀ lọ báyìí lọ já. About 3 months in, many chairman landlord will be. Ẹ wádìí kẹ́ tó lọ. Landlord mẹ́rin mò ń ṣe kánrí. Kan bẹ ló mẹ́ta ń bẹ ní Ìkòyí. Wọ́n máa ń gbé mi sókè pẹ̀lú ìrírí tí mo rí. So àwọn tí mo bá pàdé nù. Adégòkè yẹn wá padà. Ǹjọ́ kọ́kọ́ wọ ṣọ́ọ̀ṣì ni mo ní ṣọ́ọ̀ṣì. Ta la Adégòkè? Adégòkè tó ní ń pa ẹnìkan jọ sí. Àbúrò yín yẹn. Tó bá wọ ṣọ́ọ̀ṣì wà mo rí báyìí bò wọ́n ní kí ló dé wọ́n ní your life change my life. Yekin ìgbé ayé rẹ ti yí mi padà. Ìjà ríru àwọn pásítọ̀ bẹ́ẹ̀ mọ̀ ní sọ tí ìgbé ayé wọn tó lè jẹ́ kéèyàn yí padà tí èyí lè sọmọ tí ó rí Jésù mọ́. Ẹni bá débi mò ń gbé bá a surprise ẹ. Ilé ayé ti yí òfò níbẹ̀ náà gba ayé. Kò sí nǹkan kan nù ayé. Ọ̀rẹ́ mi if you drive a big motor 60 million motor 100 million motor tí àwọn olè bá pàdé ẹ̀ tó o bá gbọ́n wọn ò ní pọ̀ o mọ́tò yẹn ni wọ́n á gbé tètè fílẹ̀ fún wa tó ẹrù bàbá wọn ẹrù ayé it's not your property. Ohun ayé tó kọ́ ni wọ́n á gbà o
tètè fún ọ ní kọ́kọ́rọ́. without that ògùn èṣù ọ̀dà kí làwọn fẹ́ fi ohun ayé tó bá pọ̀ sí ra àwọn tí ó wà pa wá nítorí ẹ̀ ti wà tíjọba ò lè dámú sílẹ̀ ayé ò wá gbẹgẹ́ mo fẹ́ kẹ́ lọ kẹ́ wọ àǹdí níbẹ̀ kò sí lójú wíńdò mi kankan 30-something years ó lè ọ̀dọ́dọ̀ mi ó gbọ́lá fún ọwọ́ náà. Olúwa ṣeun. Àwọn kan tí wọ́n jẹ́ kí n mọ̀ yín wọ́n sọ nǹkan kan wọ́n ní bí wọ́n ti bí yín nù tàn wípé ó ní nǹkan abàmì kan nú. ẹ ṣe ẹ ti kú rí. ẹ jẹ́ n tú bàbá mi jẹ́ ìyẹn ńlá akọni tí mo sọ fún yín pé òun ajẹ́lẹ̀ ọ̀rẹ́ ni wọ́n ibi bàbá mi bá sọ olè débẹ̀ bíi tèmi náà ni bàbá mi ó wá tíráì pé kó ń tọ́ ọmọ kan kó ń tọ́ ọmọ kan níwèé èmi lọ́wọ́ á tọ́. Ẹ kàwé. Ní Haúsá mo ti lọ kà as a doctor mo dẹ̀ jáde mo wá gbé first bọ̀ ẹ bá gun first one gbà yẹn kí ni yún yẹn olówó ni o. Ó ń dún yín. Olówó ni mo ṣe dábàá màmá kan bẹ́ẹ̀ lé wa tí bàbá mi jẹ́ àṣàgbà family ni wọn bí mo ṣe kọ́lé náà ni wọ́n ṣe kọ́lé bàbá mi wọ́n jọ mọ́ lọ́kọ̀ọ̀kan wọ́n bí wọ́n ṣe jẹ́ family ó ló ṣe nǹkan sí mi mo ṣe ṣubú nìyẹn mo ní stroke bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo ṣubú lórí first line òun ló lo agbára mi òkùnkùn láti pa mí wọ̀ ní Adéọ̀yọ́ hospital bí màmá mi ṣe dèrò Adéọ̀yọ́ náà àwọn tó wá wà ńbẹ̀ yẹn wá rí i pé mo ní ìwé tí ń bẹ lọ́wọ́ ìwé ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ mi àwọn nídìí mi gan tí ara mi bá ti yá wọn ò gbó lọ́wọ́ màmá mi fún ọdún tí ó lò mọ́ mi tí màmá mi lò lọ́sítù pé tí n bá ti rí ìwòsàn àwọn ó gbà mí. medicine lẹ study ni. doctor okay. wọ́n iṣẹ́ abẹ kò sì pọ̀ ó níye nígbà náà tí wọ́n lè kà ní gbogbo. wọ́n lè ṣiṣẹ́ abẹ fún yàn. wọ́n wá ń tọ́jú mi lẹ́yìn mo tún gbọ́ Haúsá wọ́n á jẹ́ wọn láìkì bí Haúsá bá wà tí wọ́n gbọ́n ti ń wí ẹ̀ ń gbé ìṣúlọ́dọ̀ ọba Dr. Yeki lórí kẹ̀kẹ́ bàbá sọ wú ẹ̀ Ìbàdàn bọ́tọ̀ ọjọ́ tí wọ́n sọ fún mi pé nǹkan ọmọkùnrin mi ò lè ṣiṣẹ́ mọ́ ìyá náà ní ìbànújẹ́ bọ́ ọkàn mi nǹkan ọmọkùnrin rẹ kò ní sẹ́kẹ́ni. kò lè ṣiṣẹ́ mọ́ ṣé ìjàmbá yẹn náà ló fà á. bẹ́ẹ̀ni mo stroke dé nǹkan lọ́kàn ẹsẹ̀ yẹn rọ dé gbogbo. ó rọ dé gbogbo bíi nǹkan ọmọkùnrin. ó tún légbò. ẹ má wulẹ̀. egbògbà náà ni. mo tún gbé wá ńgbà mo bọ̀ egbò yẹn kò san mo tún gbé wá. láti hospital. ní àti ọ̀run mo tún gbà bí mi. kò fẹ́ yé mi mọ́ ayé àkọ́kọ́ tẹ́ ẹ wálé kọ́kọ́ ń sọ yìí. ẹni mò ń sọ. ẹ ti kàwé ẹ ti gbàwé ẹ̀rí. ìgbà tí wọ́n wá sọ pé okó mi ò lè ṣiṣẹ́ mọ́ kí bọ̀dá mi ó tó gbóúnjẹ wá láàárọ̀ ọjọ́ kejì mo ti lo drop. òun náà fún drop ok ẹ fògùn ẹ. mo lo kí lè máa ń pè. ẹ gúnra yín ní nǹkan. oògùn ní. oògùn kú. pé drop tí tó lè pààyàn. abẹ́rẹ́ wí abẹ́rẹ́ kú. oògùn àwọn tablet tó lè gbẹ̀mí yàn. ẹ bá kú para yín. bọ́dà mi ò gbá mi mọ́ bóyá sì pé mi lọ sẹ́nu mọ̀mọ́ mi wà máa lọ di sàárè mi láti ìgbà náà torí wọ́n wà ní ọjọ́ ogbó. wọ́n lọ sin yín. èmi làkọ bí mọ̀mọ́ mi wọ́n sin mi sàárè yẹn máa lọ bẹ̀ láàárọ̀. ibo ni sàárè náà wà ìlú wo ló wà. ní bẹ ní ọba lórí ẹ̀gùn. ṣé ní ìpínlẹ̀ wo ni ṣé ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn. Ọ̀yọ́. nípínlẹ̀ Ọ̀yọ́ ni sàárè náà wà. wọ́n mi máa lọ ní wàá lọ jẹ́ ewé gbégbé ó yẹ ká ẹ lè mọ̀ bọ́mọ Yorùbá ní ewé gbégbé. ewé gbégbé. ọmọ pé ewé gbégbé kò bá mi gbé yẹ kí wá o ewé gbégbé kò bá mi gbé yẹ kí wá o ní wàá lọ mọ mú wọn lójoojúmọ́ wọ́n lọ láàárọ̀ wọ́n lọ lọ́sàn wọ́n lọ lálẹ́ àbí màmá tí ò ṣe nǹkan oṣù náà ò ṣe lẹ́yìn. màmá ó ti tọ́ ọmọ ọdún mélòó ń gbà náà. wọ́n ti dàgbà
ewu ti wà lórí wọn. wọ́n ti léwu lórí. So wọn á ṣe bí àìsàn ni ó ti wọ̀ ládé ọ̀yọ́ ibẹ̀ náà ti dẹ́ ti pé oyún yóò ṣe wá bí mi padà nù bíbí tí ó bí mi egbò yìí tún bá mi wá. egbò tó wà lẹ́sẹ̀ yín nígbà yẹn níbi stroke tẹ ní tẹ ṣubú lórí machine nígbà tẹ kọ́kọ́ wáyé òun mo tún wá gbégbò yẹn padà wá. egbò yẹn náà wà lẹ́sẹ̀ yín gbà tí ẹ padà wá. yáyà kí tó ti dé o ni mọ̀ bá ń jó bí tí ayé wa pa mí sí rè o ló fi di pé wọ́n wá bá mi débi pé kí n má lè kàwé ní wúlígánsì tí mo dà sí skul wúlígánsì tí mo dà sí skul ṣé n tó ń ṣe wúlígánsì tí ń ta tíṣà rọ́bà tí ó lè kàwé bí mo ṣe dẹ́n tí ò lè kàwé pọ̀ mọ́. kádàrá tí ẹ̀ ń lò bọ̀ nígbà náà wọn ò fẹ́ kẹ́ ẹ pàpà lò ó. bẹ́ẹ̀ni. ogun àmúwáyé ìgbà àkọ́kọ́ tí wọ́n rí tí ẹni ń fi agbára òkùnkùn tó fi kọlù yín tẹ́ fi ní stroke tí nǹkan ọmọkùnrin ò fi lè ṣiṣẹ́ mọ́ tẹ́ fi para yín wọn fẹ́ kẹ́ ẹ padà lo ògo yẹn. wọ́n á sọ mí dẹ́n tí mo hate teacher tí mo ń takò mọ́. wọ́n wá wọnú ọkàn yín lọ láti máa dàlú. mi kà ju mẹ́fà lọ mẹ́fà ń gbọ́n parí ṣe ilé mi sùkú àtàwọn kan. láyé kejì tẹ wá. bẹ́ẹ̀ mo sọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ sẹ́ẹ̀tì àwọn kan tiẹ̀ pè mí láti bí London bí gan wọ́n ní sẹ́ẹ̀tì mi ń kọ́ wọ́n ní YouTube mi kẹ́kẹ́ gan wọ́n ní mọ̀ gàgà lẹ́yìn kó wọ́ wọlé kí wọ́n pè mí kí n dáhùn. ẹ lè wo aláàtì ẹ lè wo mẹ́sẹ́jì ẹ lè kọ́ kò jù bá ń lọ. mo sọ fún wọn náà á pè mí padà mo tiẹ̀ sọ bọ́ máa help mi látòrí YouTube náà ló ti rí mi sókè máa ń sọ ǹjẹ́ mọ̀ kí mo di dókítà padà. ẹ di dókítà padà. I'm a doctor now mo wo ẹ bá gbé wá pa wá ẹ tí ọ̀rọ̀ ọmọ bí tẹ́ pé bó sọ̀gùn ọdún ọ̀nà wọn sì dá lọ. Tí ìtọ́jú àwọn èèyàn tó láwọn àìsàn tó lágbára àwọn àìsàn akọ wọ̀nyí tẹ̀ ń tọ́jú ní ìsìn tára wọn ń yá yẹn níbo ẹ ti kọ́ iṣẹ́ yẹn bó ni mọ̀ yẹn ṣe wá. àtọ̀run náà ni. àtọ̀run ni. àti agbára Jésù mọ́ ń ṣètò sílẹ̀. wọ́n gbé arábìnrin kan wá láti oko kan ó fẹ́ ga tárábìnrin arákùnrin wọ́n wá sọ pé gbogbo ẹni tó bá ti ní kó fún un ní nǹkan tí ò fún ọmọ ní èkì yóò fa ya kí yẹn bá ń sá gbogbo àbàyàn yẹn bá ròyìn pé ó gbé wá dọ̀ mí yẹn bá lóun ò ní wá n bá sọ fún ọ pé tó bá dọ̀hùn ẹ sọ pé ẹ ti ń jà tó bí ní ọmọ bọ̀ yẹn ìṣèwé ló sì wà yẹn ṣèwé wọ́n mú wọlé báyìí news àfi máa ń tàkìtì lọ gbọ̀ngbọ̀ngbọ̀n wíì tó lọ́ra wá ó yí dìde ẹ̀mí ò sí mẹ́mọ́. ẹ̀mí ẹ̀ sápò lára ẹ̀. agbára Kristi nìyẹn ìyẹn ló pọ̀ nù sẹ́ tí Ọlọ́run fún mi sí tó ju ewé àti egbò lọ. ṣé ẹ máa ń lo ewé àti egbò rárá. mi ò condemn ewé àti egbò. kélélẹ̀. ewé ni igi dóngóyárò ewé dóngóyárò. tẹ́ bá mú òru ọmọ tẹ́ gbó ẹ̀tún gbúrò bàmọ́ láyé ṣe ó jẹ́ ẹsẹ̀ sọ́nà. ọdún ibà ó tún wá o. wọn kì í sásìkò yẹn mọ́. yóò pẹ́. mo gbàgbọ́ ọ̀nà àwọn yẹn. àgbo mímu ìyẹn dà. mi ń tako mo gba nǹkan kan lọ́wọ́ ẹnìkan egi igbó ni kò fún mi jẹ tí olóyún bá wà nínú oyún tó bá dáàbò bó oṣù mẹ́sàn-án tá a bá ti lò fún nísìnyí oyún ẹ̀ padà sáyẹ ó bẹ tí kò fún àwọn ìran rẹ̀ ní ń jogún ẹ̀ ṣùgbọ́n táwa bá fẹ́ rà. ẹnìyẹn máa ń tà fún yín ṣùgbọ́n kò jẹ́ kẹ́ ẹ mọ̀. kò fẹ́ nìkan jẹ wọ́n ti dolówó àti ìrandíran wọn. ó fàṣírí ẹ̀ pamọ́. ewé egbò kan yóò gùn sínú kó bá ti fún wa ní díẹ̀ bá tẹ́ ẹ fi nǹkan ẹlòmíín bí tó ti tẹ́ ẹ ti fún náà ni ó ti yí padà sórí yẹn ó padà sáyẹn mo ní lọ́ọ́ báyìí kékeré kó yí bàá tì. tọmọ bá dàbò oṣooṣù mẹ́sàn-án yóò yí. dípò kan ní ẹsẹ̀ mọ́ operation. àwọn bá ń bá wọn irú àwọn yẹn Jésù Ọlọ́run sọ fún adáfẹ kólókò bàbá wa àbẹ̀rẹ̀ ayé yìí Ádámù ó ní sórí àwọn igi ní kí wọ́n máa jẹ bẹ́ẹ̀ni àti sórí ẹ̀. bẹ́ẹ̀ni.
sáfà ló wá ó sì wà fún ìmúláradá sáfà nìkan lónìí rárá o ṣé babaláwo nìkan rárá o gbogbo ayé ni èmi àti ẹ bẹ́ẹ̀ ni àgbọ̀ ọgọ́ a gbọ́dọ̀ gọ̀ bàbá sáfẹ́wé àti bu àgọ̀ náà. mọ́ mi fún mi láti rí kan dùn ní mo fi tọ́ ọmọ mi ẹbí ọmọ Matthew tẹ́ bá rí hàn yìí lówó tí mo lè fi tọ́ ń gbà náà tí mo ń sọ dẹ ewé yèpè. ewé yèrèpè àṣírí kan wà lára ẹ̀. ewé yèrèpè mo ti jà lónìí. àṣírí wo ni wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti fún ẹni tó ní ìgbóná ọ̀họ̀ ni wọ́n èríra wọn. sẹ́mi tẹ́ ń pè ní ìgbóná ọ̀tá ni wọ́n. láfi ní wèrè láfi ń wo wèrè. ṣé èèyàn ó gbó ni àbí wò ni. àgbo ni káfi mú àfi wẹ̀. measles á lọ. eré tètè tẹkọ agége. sọ sẹ́rù yẹn lèèyàn wà lòdì sí. àtúngbà kan kún kan. ṣé ẹ̀gbọ́n tí mo sọ wá àìmọye báyẹn ẹ wà àtọgbẹ́ yẹn tó bá mú yẹn tó bá ti wáyé pé gbọ́n mo ti ní nǹkan yẹn ni n bá lọ bá Adédùbú gbà yẹn tí a fi ń lọ ná mílíọ̀nù sí ọ̀ṣuntù. so àìsàn àtọgbẹ ẹ mọ ìtọ́jú ẹ̀. ewé kan ló ń ṣe. ewé ẹyọ oró kan péré yóò wọ àìsàn àtọgbẹ kí ló kọ ewé ọ̀hún. àwọn ẹgbàá rọ mi. bàbá fi pamọ́. màá torí àwọn ẹ̀mí àáfi nǹkan mi mọ̀ kó lè jọjú ṣùgbọ́n ewé kan ni tá a bá parí ẹ̀jẹ̀ ń sọ̀fọ̀. privately lẹ́yìn ìtàgé ó dà. tẹ́ ẹ bá gba 100,000 kó wà láàyè wọ́n tún wá máa dọ̀bálẹ̀ kí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ látọ̀gbẹ́ bàbá láwọn láṣìírí ẹ̀ lọ́wọ́ èmi ó gba àṣírí lọ́wọ́ wọn. ṣùgbọ́n wọn ní. kò lè pamọ́ wọ́n ìríra wọn. káì àìsàn yìí ò lè pamọ́. wọ́n náà ń ṣe nǹkan fún wa àwọn Yorùbá. wọ́n ń pe bàbá kan ní bàbá àjẹwò tí yọgi ọ̀wọ̀ nìbàdàn. bàbá àjẹwò tí yọgi ọ̀wọ̀. lólùndé nìbàdàn. ọmọ mi tó bí eléyìí àwa bí wọ́n ń pè ní ọ̀ka wọn tán náà ọ̀ka yẹn bá mú yàn. ọ̀ka àìsàn ọ̀ka tí wọ́n mú ọmọdé. yóò rí wọn náà kán kò tí ẹ̀ ní ṣe rí. agbélọ́bí agbéràjẹ ara wọn lé àní bàbá tó bí ọmọ ilé ẹ̀ka wọn ni máa lọ tó bàbá jẹ wọn nìbàdàn mo sì gbé ọkọ̀ mẹ́ta mo wọ̀ mo bẹ̀rẹ̀ látòjé nílé wa ń di ara lóje ọwọ́ ọkọ̀ mẹ́ta mo wọ̀ gba mo débẹ̀ ó ń ṣe ìnáwó lọ́ta pé ìtọ́ta tó gójì bó ṣe rí alọ́ọ̀kan ló bá ń sẹ́sì wọ́n sí mi látòrí ọ́fíìsì pé máa bọ̀ pé ọmọ mi tí mo gbé wá dà mọ́ wa ó sì mú mi wọnú yàrá yẹn ó ní tọ́jú òun mú mi wàrà ó lábàá mi yẹn nínú ó ní wọn afẹ́ fàṣírí àmì ọlọ́run ò lè fi lé ń lọ àwọn àwọnú yàrá wọn gbégi yẹn sínú yàrá ó tẹ́ ẹ rẹ báyìí. nínú yàrá òwe ẹ̀rí pélébé. nínú yàrá. lábẹ́ ọ́fíìsì wọn ń bomi sí ní. bó ṣe já ewé yẹn ọkàn síra yẹn ọkàn gbé sínú okùn ọmọ yẹn ọkàn pọ́rọ́ ń jáde láì ṣiṣẹ́ abẹ ó sì kó sínú agbá ó tún gbé sílẹ̀ kejì ó ní bàbá ọlọ́mọ yín ti lálàáfíà. àwọn nǹkan kan jáde láti inú okùn ọmọ. bí mi ẹran. láì ṣe operation. bàbá yẹn bẹ́ẹ̀ tó bá ti kú ó ń fi lọ́mọ lọ́wọ́ tí kan bá tún kú ó ń fi lọ́mọ lọ́wọ́ wọ́n ti di olówó ayérayé igi yẹn nìkan ní ọmọ. nìbàdàn báyìí. ẹ pẹ́ ń béèrè bàbá ẹ lè introduce mi sí wọn. bàbá jẹ̀wọ́ ìmọ̀ ju pé bí mo ṣe gbọ́mọ lọ bẹ̀ǹjọ́ ẹ̀ lọ bọ́ tẹ́ bá ti pẹ́ ń lọ bàbá jẹ̀wọ́ lólùndé. ìpolówó ọjà ọ̀fẹ́ ni fún ọgbọ́n rẹ̀ jẹ́ gígẹ gan ni òun gan fẹ́ mọ̀ mi tó bá gbọ́rọ̀ ẹ̀ pé oore tó ṣe mí jọ náà ọmọ lọ́wọ́ bí ele tó kó lẹ́kẹ̀ bọ̀ rẹ̀ kì í sọ ọmọ ẹ̀ méjì ní bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi bá òun ju jọ́ọ̀nù lọ tó ń bá yín sọ̀rọ̀ so mi ò tako ewé àtìkù èyí tí mo tako ń bẹ́ẹ̀ ewé ojú omi ò ní sinmi ara ìdígi ń tọ́ ọkùn bí ewu bá tẹ́ ìforí gbogbo ẹni. tó fi ń ṣe kànlẹ̀ ẹ̀fẹ́. bá mo ti fi àwọn nǹkan báyẹn a níyẹn lọ́wọ́ ńlá ní. ti kàngan lẹ́gbàjúmọ́ ń gbà náà. bẹ́ẹ̀ ni ọ̀yà máa lọ ìyọ́ máa lọ ni àrùkù ìwé yìí bí ewu bá ti sẹ́ńbó ní máa ń mórí lé ẹ bá ń sọ. ẹ mọ̀ pé àwọn ọmọdé báyìí àwọn ọmọdé ò mọ. sọ gbogbo àwọn yẹn ìwé àwọn tí wọ́n fi ń jalè ẹ̀ ṣe ọ̀sẹ̀. bẹ́ẹ̀ náà àwọn Yorùbá náà lánàá wọ́n bí Arẹmọ ọkàn mi máa ń balẹ̀ ẹ dé sẹ́sàn bẹ́ẹ̀ pé wọ́n mú mi rí ẹ lọ sẹ́sàn ní police ẹ station láyé rí. dáadé
ó dà bàbá ẹ ti dẹni ẹ̀mí báyìí. Yes sir. Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Yes. ló wà nípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọmọ Yorùbá sì ni ẹ dákun bóyá ẹ ní nǹkan kan tẹ́ rí nínú ẹ̀mí tàbí ìwòye yín bí kí ni nǹkan tẹ́ rí nípa ìṣèjọba ẹ̀ báyìí àti pé kí ni yóò yọrí sí ìyẹn bẹ́ẹ̀. ṣe rí before kó tó di ààrẹ ni mo ti ń sọ fáwọn èèyàn pé kòròfo ni wọ́n fẹ́ gbé lọ. kòròfo kànga tí ò lómi nú. ìjọba tí wọ́n ti parí ẹ̀ tí wọ́n ti bàjẹ́. ní ẹgbẹ́ lé Tinubu lọ́wọ́. ṣùgbọ́n òun yọ ayọ̀ ṣẹ́gun kọjá sẹ́yìn báyìí àwọn ẹgbẹ́ náà ni ó ti dúró dànmọ́ pé òun ti ní ọkọ̀ bí ààrẹ rẹ̀ tí Abíọ́dún fẹ́ jẹ́ ó jẹ́ àtìláṣẹ o ṣùgbọ́n ti kú Tinubu náà ti lóko ààrẹ báyìí ṣùgbọ́n kí ni ó já túbọ̀ tẹ́ kó lọ́ọ́ bá mi sànú ẹ̀ gbogbo àwa Yorùbá ká gbàdúrà torí ìdí ẹ̀ gbé e lọ kòròfo ni ìjọba tí a ń fún ní ibi ó dé ni ibi ọgbọ́nọ̀ dé ni ṣé Tinubu wà tẹ̀lé àbí yóò já pé mo ṣetán láti kú fún Nàìjíríà. lẹ́yìn ìgbà tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí Tinubu gbọ́n tí mo sọ yìí ṣó lè fi ẹ̀mí ẹ̀wẹ̀ fún Nàìjíríà kó kàn tí gbogbo àwọn Haúsá ń wí fún Yorùbá lẹ́yìn gbìyànjú àti sọ yìí. kó kú òun pé ibi tí wọ́n fún lágbára dé pé ọ̀gbọ̀n ṣe dé ṣó lè kọjá bẹ̀. àwọn Haúsá ló fún ní gbèdéke. that's why kò ní àwọn Tinubu láàrin oṣù mẹ́fà látò tí Nàìjíríà ṣe tí n bá kúrọ́ kí mọ́délẹ̀ lè rí mi ò rí Tinubu rí o ṣùgbọ́n mo wo inú ẹ̀mí rẹ̀ tó jẹ́ àwọn tó dánwò lẹ́kọ̀ọ́ náà mọ yóò owó oṣù tí Ọbásanjọ́ òfin fún lówó ọmọ ìṣèjọba Èkó ó pín state local government wọn ò bá dá sí ọmọ ìṣèdùn ni ẹ wá wò ó tí láàrin oṣù mẹ́fà tí ò wá lè tún Nàìjíríà ṣe ó sì lè ṣe tó wá bẹ́ẹ̀ ṣe. ṣùgbọ́n torí wọ́n ti fún ní gbèdéke. á ti fún gbèdéke o tó wá sì kúrò kó já mi tó bá kọjá ń tó fẹ́ ó ń ṣèkan lọ́wọ́ báyìí tí wọ́n fọ́ sí dandan bá àkìlẹ́kọ̀ọ́ tí ń tó ṣe inú wọn ò dùn sí wọ́n ti gọ báyìí ní kọ̀rọ̀ wọ́n ti gang ìṣeéṣe pé ọkùnrin fẹ́ gbé agbára fún Yorùbá ó fẹ́ gbé agbára Àbújá wá sí Èkó padà èkejì ni pé Tinubu ti ń gbé àwọn iléeṣẹ́ kan padà wá ṣé bọ́n àwọn tó jẹ́ Haúsá kí làwa ń wò tí ẹ gbé federal Àbújá àwọn wọ́n ń roko sí ọ̀dọ̀ ara wọn nígbà tí wọ́n ṣe wèrè àwọn Yorùbá yìí ní pé tá a bá fún ọkọ ní wèrè ẹ bá fún wèrè lọ́kọ́ ọgbà ara ẹni ó rí sí àti fún Tinubu náà lọ́kọ́ ní ìsìnkú náà oró kó sẹ́ńtì Abíọ́lá ṣe kó sẹ́ńtì Awólọ́wọ̀ ṣe tọ́ Abíọ́lá gba súná rere lọ ayé sì ń ròyìn ẹ̀ lónìí bó fẹ́ tún Nàìjíríà sí wọn gbà kó náà sí wọn ìjọba ọmọ oṣù mẹ́fà ní múrítà lò gbogbo ayé ní ròyìn ẹ̀ àá tu ènìyàn á ò tu á o àwa súnmọ́ àwọn èèyàn mẹ̀kúnnù nǹkan ti lé o àwọn kan ń para wọn náà o tíjọba ò gbọ́ wọ́n ń gbé nǹkan jẹ àwọn kan ń fokùn so sáà náà ò gbọ́ lórí rédíò ni pé bá ń pa wọn mọ́tò ni mo gbé lẹ̀ yẹn tí n bá fẹ́ lọ orí òkè mi bọ̀ nígbà tí ò ti ṣì wàhálà 1,000 3,000 nínú ìsìn 3,000 ni o. epo petrol tẹ́rà sí. orí òkè ọ̀dọ̀ mi lé ìlàjì kìlómítà ni o ṣẹ́jú márùn-ún péré láàbì débẹ̀ bí tí mo lọ́lọ́ ń jogún mi rẹ̀ bẹ́ẹ̀ mo wà túrẹ̀ lónìí tí wọ́n fún mi ní ilẹ̀ wọ́n fún mi lórí òkè ń bẹ̀ láàrin àpò mi kò yí mo wà 1,000 mo máa ń gbọ̀n tí ó tún ṣẹ́kù 3,000 ni ó gbé mi á jẹ́ kí n gbé mọ́tò ní máa gbó mọ́ sí àfi tí n bá fẹ́ kó yẹn lọ́pọ̀ tí ò sí tó mú mọ́tò wà òkè ṣùgbọ́n epo ńkọ́ irú àwọn ilé ní sẹ́bà ọ̀dọ̀ mi náírà tí wọ́n gbáyìn lọ́wọ́ ibi Jésù bọ́rọ̀ tèmi dénú. ó dà bàbá àwọn kan sọ pé ẹ ti wọnú òṣèlú. mo débẹ̀. pé ńgbà tí ẹ fàyè yín fún Jésù tán ó tún wọnú òṣèlú. ẹ tún wọnú òṣèlú. yes. àwọn àṣírí kan bẹ lọ́wọ́ yín. bẹ́ẹ̀
ẹ láwọn àṣírí kan lọ́wọ́ pa òṣèlú ilẹ̀ wa yìí. ọ̀gá. kó wá tó di pa wọnú àwọn àṣírí òṣèlú ọ̀gá o. àwọn àṣírí tí ń bẹ́nu àwọn òṣèlú yìí kó tó di pa wọ̀ bẹ́ẹ̀ ẹ dákun Tinubu wà ń bẹ báyìí bá a fẹ́ bá a kọ ọdún rẹ̀ ó pè é yóò sì kó tó bá kúrò kí ni ó ṣẹlẹ̀ sí Yorùbá. àfi tó bá rí ṣe tó rí ìjọba ìṣe tó kó tó lè jàre lórí ipò tó wà kó sì ṣàṣeyọrí kí Nàìjíríà padà tùbàtúṣe. àpá tó bó ṣe ń lọ báyìí tó báyìí lọ tọdún mẹ́rin báyìí pé mo lọ kò rí kò wá òkè fún Yorùbá o. wọ́n ti sọ́tọ̀ wa tá a lá ṣe sáré sí la. bàtí tí ló bá lè ṣe tó lè bẹ́ẹ̀ ọkọ̀ tó mú kí Nàìjíríà padà dá ta ní security ọ̀nà ìkọ́ni ìsìn Ọlọ́run ni ọmọ sọ́gun yín o ní gúrùmọ̀ yìnyín ti ń gbé àwọn èèyàn wa ń bí o wọ́n gbé àwọn èèyàn wa kẹlẹ́ níjọ́ mẹ́ta lápò mú bí 2 million lásán o ṣé kò tí ì délẹ̀ yóò bàbá òun sáà ní ètí wa kíni tírú èmi bá lè dáàbò bo àdúgbò wa nígbà tí mo fi wà ní bẹ́ẹ̀ security táwọn olè gan mọ̀ pé ọkùnrin kan wà kí ló dé tí ó di Nàìjíríà ò lè dáàbò Nàìjíríà ẹ bẹ̀rẹ̀ ibi tẹ́ bá dẹ́gbẹ́dá tẹ́ wọn ò lè tí kú tán èmi mo ṣẹ́gun àwọn èèyàn burúkú mẹ́ tí mo jẹ́ káwọn èèyàn sùn kí wọ́n forí lé sùkà torí ẹ̀yin ó sùn lálẹ́ ẹ̀yin ó sùn lálẹ́ òru làwọn èèyàn burúkú ń sìkà àwọn ó dẹ̀ lọ àárín wọn lóru so àwọn tá à ń gbà ní ìsìn àwọn àmì sójà ńgbà tán bá bóde ojú títì ní à ń tọ̀ káàkiri níjọ́ wọn bá sì pa wọn náà jíjì náà wọ́n ti dúró dé hàn ǹjẹ́ náà sọ́jà tó lè dọ̀bálẹ̀ nínú gbó láàrin oṣù kan láì dìde ńlẹ̀ kan máa sọ́tà sàárì mọ́ tẹ́ gbọ́ sábẹ́ kan mo bá wọn ṣe àkóso àwọn olè kan gbà mọ́ sọ́dẹ̀ ńgbà yẹn lójú tì mo wá rí i pé wọ́n dé lálẹ́ gbogbo wọn lọ́kọ̀ọ̀kan mo tágẹ̀tì wọn wọn lọ pèsè àwọn ọlọ́pàá mo fẹ́ ká fínísì àwọn olè ìjà wọn pa fínísì wọn nísàlẹ̀ fàṣádé wọ́n máa débẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n sọ̀kalẹ̀ náà wọ́n máa débẹ̀ lọ́kọ̀ọ̀kan màtáìmù tí a máa dé mo ti mọ̀ wọn kì í sọ láti lọ lẹ́bùdé wọn bí kan bá ti ń bọ́ ẹ̀nu ọkọ̀ tí ń bọ̀ báyìí pa bí kan bá ti lọ ṣé wọ́n wà bẹ́ẹ̀ mọ́. ìbẹ̀rù ó gbọ́kàn wọn. àwọn Tinubu ní sáṣe kan fún àwọn security lówó tí ó jọjú kan fún wọn ní science tó jọjú àwọn náà mọ̀ pọ́n àfẹ́ lọ ṣiṣẹ́ wọn dẹ̀ ṣe àwọn CID ìgbà yẹn ń kọ́ irú ètò mú ọkùnrin kan tí wọ́n ń pè ní bíbí màtàsí tó ju bọ́ǹbù lọ Amẹ́ríkà ńgbà kan ṣébóbìnrin ló mú ó lọ ó sì mọ bẹ̀ tó fi kan ilé rẹ̀ tó kọ́ kan fẹ́ǹsì kan ọ̀run àwọn tí ó kọ́ ọmọ yẹn. àbí Gàdáfì lè fẹ́ sọ̀rọ̀ nípa. Gàdáfì kọ́ tó sọ bọ́ǹbù kan sí wọn àjàbí ok obìnrin ló mú. ẹ ń sọ̀rọ̀ nípa táwà ilé gogoro Amẹ́ríkà. tó gba gbogbo ẹsẹ̀ obìnrin ló wà tó mú yóò gbà tó 3 years ó lọ ọmọ kan máa ń pe ìjọba pé òun wà lẹ́nu ẹ̀ tí tó fi kàn tí ń wọlé tí ń jáde tó wá rí pé ẹ̀ ń tẹ̀ ń wá rí tí àwọn Amẹ́ríkà wá sọ̀ka ẹ̀ lóru pẹ̀lú bàálù tí ò pariwo tí a kànlẹ̀ pé òun náà gbébọn lọ́wọ́ nígbà tó rí pé tó ń rí kọjá tó náà dábàá dúró ṣebí inú omi náà sọ́ọ̀sì ń jọ náà ẹ béèrè mo wò báyìí fúnra mi obìnrin ló lọ mú àwọn CID yẹn ń kọ́ táwọn fún lówó gidi tí wọ́n lọ bọ́ sínú gbó tí wọ́n mọ ibi táwọn ẹtí ń dà wọ́n láàmú wa táwọn kan yọ sí ẹ lójijì irú ètí mo ṣe fún àwọn tí mo wí kán wá wọn kán fún ẹ lówó gidi kí Tinubu ṣẹ́gun ààbò ní Nàìjíríà. bágbára Tinubu ò bá wa kà nítorí pé bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pé nínú ẹ̀mí ẹ ti ṣàkíyèsí pé àwọn Fúlàní Haúsá wọ́n ti dẹ́bùrú ẹ̀ ó sì níbi tí wọ́n fún lágbára dé. àwa Yorùbá fúnra wa ńkọ́ ṣáà lè ṣàbò ara wa ni àwọn OPC wà nígbà kan. ibi táwọn ti lè ṣiṣẹ́ rẹ̀ o unless tí wọ́n bá jẹ́ kó rí bíi ti gbà àwọn Awólọ́wọ̀. bíi báwo. tí Ìgbò wà lọ́dọ̀ ara rẹ̀ Haúsá wà lọ́dọ̀ ara rẹ̀ Yorùbá wà lọ́dọ̀ ara rẹ̀ àwa ní ibìkan lókè tá à ń pè lórí tá a máa lọ fàbọ̀ fún. gómìnà wa ẹni tó jẹ́ olórí tiwa ń bí alágbára ẹni tó jẹ́ wọ́n ṣe ń gbà náà ó dáa kò
kòkó house mẹ́rin wọn àwọn yòókù wo àwòkọ́ṣe Awólọ́wọ̀ ń gbà náà Awólọ́wọ̀ náà mówó ṣùgbọ́n kò kó bí wọ́n ṣe ń kó yìí tí ò mówó ni. òun náà rí tiẹ̀. bàbá mi ó jẹ́nu láwọn ìyá mi jẹ bàbá màmá mi bí ó gbé òrombó bí mélòó kan jẹ́ mọ̀ pé dé wọ́n wá bá gbèsè kòkó bàbá mi wọ́n gbèmí ibẹ̀ lọ́fẹ̀ẹ́. láyé Awólọ́wọ̀. ẹ wo iye tí wọ́n ta kòkó lọ́dún kòkó ti di kókè o. ó ti wọ́n. èlùbọ́ ńkọ́ àpò tá a mọ́ra 5,000 is now 22,000. so nípa báyìí tí a bá lè jẹ́ kí ó ń kakú ìgbà yẹn àwọn state àwọn ọ̀dọ́ wa ń bí wọ́n fún àwọn security wọn lágbára àná ò fún wọn lágbára àlọ́ wà pé tó bá ta gẹ̀rẹ̀ wá sí ọ̀dọ̀ ẹnìkan tó bá rí kó fara mọ́ wọ́n ń sọ ṣùgbọ́n wọn ò tí ì mú sẹ́dọ̀ ní kakú yóò ní ọlọ́pàá tiẹ̀ yóò ní nǹkan tiẹ̀ dóní tí ìgbọ́pọ̀ ń ṣe sòrò wọ́n ṣèpàdé kankan náà tán pọ́n láìpẹ́ ní Nàìjíríà àmọ́ bí wọ́n bá já pé kọ́ńkà kó ọlọ́pàá tiẹ̀ wọ́n dàbí pé tí wọ́n pé ní Nàìjíríà pé state police no mo tún gbọ́ pé ìpàdé tí wọ́n ṣe parí báyìí kejìjọ́ kẹta ní ìsìn. ṣé rántí pé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá náà tún ṣèpàdé lórí ọ̀rọ̀ ààbò nígbà tí wọ́n ń pa ọba jí ọba gbé. bẹ́ẹ̀ n máa rí i pé àwọn òkú tán kí ni wọ́n á ṣe sí wa sáà ti láàbò báyìí. Àmọ̀tẹ́kùn táwọn gómìnà sì gbé kalẹ̀ ńkọ́. wọn ò jọ lágbára wọn máa níbà pòpò ní ọmọ gbé lọ́wọ́. wọn àti ẹ̀fàyè gbà wọ́n láti lọ bọ̀. pòpò wọn ń gbé lọ́dọ̀ wọn ń gbé lọ́dọ̀ tí ẹ náà ní bá ṣé bọ́kọ́ ni. àwọn ò lè lo AK-47 bíi ti. bàbá mi ẹ ti parí ṣèbí náà mo ní ẹyọ gísì mi àti wà bí. wọn ò lè lo ìbọn AK-47 bíi tàwọn Fúlàní adaranjẹ tí ń pààyàn àtàwọn Boko Haram. ọ̀dà náà ṣé ìbọn eléyìí lèyìn ó lọ fèsì Fúlàní. ṣé ẹ lérò pé ìpinnu. ẹ̀sà. àti fẹ́ parí. ṣé ẹ lérò wípé ìpinnu tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kan ní wípé kí Yorùbá ó dá wà Yorùbá nation ṣé ẹ rò pé ó lè ṣeéṣe lábẹ́ Tinubu yìí bí nǹkan ṣe ń lọ yìí àti tí ò bá wá ṣe bẹ́ẹ̀ ṣé nígbà tí agbára bá kúrò lọ́wọ́ Tinubu ṣé ọjọ́ iwájú tó dáa ṣì wà fún Yorùbá. mo sọ fún pé àfi tó bá ní àṣeyọrí o tẹ pé dáadáa báyìí lọ́ba tíjọba ìparí kò sí ètí kankan fún Yorùbá o torí tẹ bá tó ìgbà padà ká tó rí ìgbà yóò tó ọdún 10 sí 15. tó bá jẹ́ ọdún 10 15 ó tiẹ̀ ṣe sún mọ́. kí ló sún mọ́ tá a ti kú nù yà. torí pínpín náà ni wọ́n ń pín. so ọlágbára bàbá Tinubu àfi Tinubu bá lè ṣetán láti fi ẹ̀mí ẹ̀rù bọ̀ fún Nàìjíríà pé kò sí tí àwọn pípù yóò ṣe. Fúlàní kan sọ̀rọ̀ lórí rédíò ẹ gbé jáde mo fẹ́ kí wọ́n á mú mi gan ni o ẹ ti gbọ́ ó ń sọ pé. wọn àti ẹ̀ lé mú yín. ó ní àti àwọn Fúlàní ò tí ì bá yín jà àwọn fake Fúlàní lẹ̀ ń rí yẹn tí àwọn Fúlàní bá Nàìjíríà jà Nàìjíríà ò sí mọ́ ó ní ká lọ wò ó bí ṣe sọnù àbàwọn ní Fúlàní ò sí. gbogbo àbàwà ni wọ́n wà. níbo ni wọ́n ń gbé. nínú igbó wa. tí wọ́n bá dòwú tá a ti gbó wá bá yín kí lè fẹ́ ṣe. kò sí torí ọgbọ́n kálukú. àwọn aláàní Nàìjíríà á ti ká gbogbo Nàìjíríà torí ìjọ ọjà kálẹ̀ wá bòǹbàdì yín ni. Fúlàní ò tí ì bá ń jà o àwọn fake Fúlàní lè ẹ̀rín rí original sì dákẹ́ ń wòran ni kí Nàìjíríà ó ṣe kí ni ó ṣe jẹ́. ṣé Yorùbá ò wà nínú ewu ọjọ́ iwájú báyìí. tó ga jù ní bàbá ọba mẹ́ta ń lọ wọ́n pa méjì mẹ́ king àwọn àpérò àwa jẹ́gbẹ́ báyìí sẹ́rù wọn bàyà àti gbé mọ́tò bóde báyìí kéèyàn kúkú wọ mọ́tò dájú mọ́tò tá a tó wọ̀ wọ́n tó ń lọ gbé ngúrú màá jì nísìn bó la fẹ́ wà bá àwọn ọmọláyè tó bí ilẹ̀ kọ́nà mọ́jà bí ẹnu ìyá ọ̀rẹ́ mi lágbára. lákòótán kí lẹ rò pé ó yẹ ká ṣe. ohun tó yẹ ká ṣe náà ni ká pé pàdé tó nírònú ọ̀rọ̀ lọ́balọ́ba àwọn ọ̀jọ̀gbọ́n ká má ṣẹlẹ̀ yàmẹ̀yàmọ̀ ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn. A'udhu billahi minash shaitani rajim inna atainaka al-kawthara fi sa'ili rabbuka wa hal arina sa'aka wa. mo ti mọ eré burúkú tó ṣe fẹ́fẹ́ ti ayé dàgbò. eré àsápajúdé nírú bíi
bàbá mi lágbára ó dà sọ̀rọ̀ tòṣèlú mọ́. àwọn àṣírí tó wà nínú tòṣèlú òun à ń padà bọ̀ lọ́dọ̀ yín Yes, sir. lọ́sẹ̀ yìí náà ni Yes, sir. a wà tú pẹrẹpẹ rẹ̀ Yes, sir. débi tó lápẹrẹ Yes, sir. léyìí tá a fi kọ́gbọ́n tá a ó fi mọ torí odidi ètò ni ó dé ètò ní o. lágbára lọ́wọ́ mo Ọlọ́run rí àṣírí òṣèlú lọ́jọ́ dáadáa. méjì sásìkò mo yìí rí àṣírí òṣèlú. ìyá tí mo máa padà tí mo ń bọ̀ sápò mọ́ àwọn olóṣèlú pọ̀ wọ́n ṣe send off. wọ́n ti send off fún yín mo dágbére pé mo ti kúrò ní òṣèlú. fẹ́ẹ̀ ṣòṣèlú mọ́. ìbò ẹni tó bá bá mi lè mọ̀ ń lọ dìbò gan nísìn tí wọ́n bá wá wọn àlọ́. yóò ní nǹkan kan tó fà á tẹ́ ẹ fi pinnu pé ò fẹ́ ṣòṣèlú ní Nàìjíríà mọ́. òṣèlú ẹ̀mọ́ tí wọ́n ń pè ní òṣèlú ni kí mo pè é òṣèlú. kò sóòótọ́ ní òṣèlú. àwọn àṣírí tó tó bá wá ní ọbẹ̀ ṣòṣèlú tó mú òótọ́ lọ bẹ̀ fàáńdà bàbá rẹ ló ti ṣe àṣírí tí mo rí ń bẹ̀ tá a mọ̀ tú ni. àwọn àṣírí tí a ó mọ̀ tú ó dinú ètò wa tó ń bọ̀ níbi tẹ́sán tí mo pàdé bàbá tẹ́ ẹ mọ̀ bí ẹ mọ̀ owó ni ikú àlùmọ́ǹtù tó di àtúnbí wọ́n ti sọ fún wa bí wọ́n ti wáyé nígbà ni tí wọ́n tún padà wá àlàyé ọ̀rọ̀ míì tún ń bọ̀ rẹpẹtẹ ó kì í dúá bí ibú ẹ̀dì àgègè ẹ bá ń dá ọkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn ọ̀fẹ́ ìrẹsì ẹran lówó ní òṣèlú ọ̀fẹ́ ìrẹsì o ẹran lówó ẹ bá débẹ̀ lọ́mọ̀ pé owó ló fi rà. ẹ bá ń farabalẹ̀ dárúkọ yín fáwọn èèyàn ẹ sì lè fi nọ́mbà yín náà síta. wòlíì Ojúọlápẹ́ Solomon ìpàdé ọlá yẹ kí kí ló kọ ibo mi Patrick táwọn èèyàn mọ̀ sí ikú àlùmọ́ǹtù nígbà kan tó yí padà. ikú tí fọ́lé adùn tí fọ́lé oyin ikú dé ẹ̀pà àná yẹn mọ́ ikú tí fọ́lé adùn tí fọ́lé oyin ikú dé ẹ̀pà àná yẹn mọ́ ìlú táwọn olùmọ̀ lù fún mi. tọmọ lù fún ìgbà náà nù. inú mi máa dùn yẹn ṣùgbọ́n mo dúpẹ́ pé Jésù ò jẹ́ kí n kú náà kú yẹn àwọn èèyàn mi náà lẹ́rú tí a dúró yẹn bàbá wa tó jẹ́ olórí fáńdà ní ẹsẹ̀ ní ẹ̀yà dúró yẹn ní orúkọ ọmọ àti ẹ̀mí mọ́ Jésù olùgbàlà tó táyé mi sí yóò tó ayé gbogbo yín ṣe o kò sí ìgbàlà lọ́dún ẹlòmíràn kò sí orúkọ kan tá a fi fún yín láti gba yín làbí kò ṣe Jésù mi ì bá ń sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tàbí ọ̀rọ̀ mọ́ṣáláṣí o Jésù dá wà ní o ṣọ́ọ̀ṣì kan mọ́ṣáláṣí kan Jésù dá wà ní inú àwọn tó gbógun ti Jésù jù láyé ni àwọn oníṣọ́ọ̀ṣì nígbà tó wà láyé. àwọn ọmọ ìlú ẹ̀ lẹ́fẹ̀ẹ́ sọ àwọn church àwọn Sadusí Farisí. àwọn náà ló ń ṣọ́ọ̀ṣì gbà náà tí Jésù bá ṣẹ̀yanu tán lọ tẹ́ḿpù lójoojúmọ́. kọjá àwọn èèyàn lọ ṣọ́ọ̀ṣì mọ́ Jésù ní ń tẹ̀lé ká ìdí tí wọ́n fi bínú ẹ̀ nù gbogbo Sunday ọ̀dà ìyá oníjọba pé Jésù ti débì kan ṣọ́ọ̀ṣì tí Jésù bá wà lè rọ́ wà níjọ́ Sunday tí ó tẹ̀ máa ṣe ìyàwó lọ́nbẹ̀ so gbogbo tí a fi hẹ́ẹ̀tì gbogbo tí a fi irọ́ tí a ń pa Jésù tú àṣírí rẹ̀ so Jésù ló wá tú àṣírí ẹ̀sìn ó lẹ́yìn ó mọ òtítọ́ sọ yín dòmìnira ìkànnì èmi mọ̀ yìí o ni mò ń sọ̀rọ̀ yìí ni mò ń tún sọ̀rọ̀ láì bẹ̀rù tontorí náà ẹnikẹ́ni tí ó bá ní Jésù kó má retí ìjọba ọ̀run kankan torí kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ń bẹ lọ́wọ́ rẹ̀ bàbá wa Ajágẹmọ́gẹ̀fẹ̀rí ní Ìbàdàn èmi ò tí ì ráwọn àfáà tó dàbí Ajágẹmọ́gẹ̀fẹ̀rí látijọ́ tó ti kú tí máa lọ gbé àwọn òrìṣà wọn nínú olódì wọn máa gbé ó wà ní mọ́sáàsì kiri òun ló tún jẹ́ kí Jésù mi ó yá kankan ó náà dèdèrè wọn máa fẹnu lásán pé Jésù ẹni tí kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ṣe kéde tí ń bẹ lọ́wọ́ ẹ̀ Jésù ni nípa àtọ̀rọ̀ gbàlà ó lẹ́nikẹ́ni tí ó bá kọ̀ tí ò gbà ń gbọ́ ọlọ́jọ́ náà ni ó tó gbà kò sì ní bá a mọ́ torí níjọ́ náà yóò lóun ó mú àwọn ewúrẹ́ sí apá ọ̀tún àwọn òsì àgùntàn sí apá ọ̀tún gbogbo àwọn tó ní àwọn ṣọ́ọ̀ṣì tẹ́ pé ṣọ́ọ̀ṣì ní ẹgbẹ́kẹ̀lé tí wọ́n máa ń rújọ lérí àtàwọn ọmọ mùsùlùmí àti gbogbo àwọn ẹlẹ́sìn yòókù àtàwọn babaláwo àwọn ni wọ́n máa lọ dúró ẹnìkan ó lídìí wọn lò wọ́n mọ̀ pé láàyè ìlànà wọn lọ síwájú ìtẹ́ ìdájọ́ àwọn ọmọ lọ síwájú àwọn ọmọlẹ́yìn Jésù tó fi sápọ̀ ọ̀tún yẹn àwọn ń lọ síwájú ìtẹ́ èrè àwọn ọmọ lọ síwájú ìtẹ́ ìdájọ́ táwọn gbé òfin mẹ́wàá síwájú wọn ni wọ́n wà á mú kóńkà kó máa ṣàyà rẹ̀ kò sẹ́ni tó lè pàṣẹ nù wọn
ìdí náà tí Jésù wá kú fún wa gbogbo iye àwa tá a bá tí Jésù bá ti gbàlà tí a ti ní àmì lára tá a mú wa kúrò tá a bọ́ sápá ọ̀tọ̀ tá a bọ́ sí apá ọ̀tọ̀ yẹn àwa ń lọ síwájú ìtẹ́ẹ̀rẹ̀ iṣẹ́ tá a ṣe lórí ilẹ̀ ayé irú èmi aráṣẹ́ kan mò ń ṣe lọ́wọ́ ẹ wo iye àwọn tó ti gbọ́ àfi jọ́sílẹ̀ ọ̀bàmọ́ làwọn èèyàn máa pè mí káàkiri pé sẹ́yìn náà lẹ́ ń bá sọmọ ẹlẹ́mìí náà ni tí a bá béèrè máa tó sáàyè fún wa máa tí ẹni kan tó fún mi lówó pé mo béèrè pé kí wọ́n fún mi lówó kí n fi máa kéde kán gba ẹ́díò fún mi kí n sọ̀rọ̀ ìwé ìtẹ̀síwájú sọ ká fi lè bá wa sọ̀rọ̀ Jésù ní ọ̀nà ìgbàlà ẹni tó gbà mí tí mo fi rówó òjijì kọ̀ọ̀kan tí mi ò gbé tó sì ń bá mi sọ̀rọ̀ tí n sì lágbára àti gbówó. tẹ́ ẹ lè jí gbé. mo fẹ́ gbé náà. ẹ̀mí yẹn ò gbà fún yín. arrest me. Ọlákúnlé Fásùgbà ló kọ mí ìkànnì Yorùbá Gidi TV lẹ́ni láǹfààní àti wò káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ ṣeun púpọ̀ bàbá Àtànbí ikú àlùmọ́ǹtùngbà kan tó dàtànbí ẹni Jésù arrest yín ní ò jẹ́ hu àwọn ìwà ìgbàanìmọ̀ náà lọ́wọ́ jẹ́ mímí ó gbọ́ báyìí torí n bá ti kú sínú iṣẹ́. àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ nínú ètò wa tó ń bọ̀ ó dìgbà kan náà. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò wọn bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi